àgbà àti ìgbìmọ̀ tó ga jùlọ tó ń ṣàkóso ẹ̀sìn Islam lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn Jama'atu Nasri Islam, èyí tí wọ́n tún ń pè ní Nigeria Supreme Council of Islamic Affairs NSCIA, lábẹ́ olórí gbogbo mùsùlùmí káfàtà ní Nàìjíríà, ìyẹn Sultan ìlú Sokoto Alhaji Saad Abubakar, wọ́n mà ti fọhùn sókè, wọ́n ti sọ̀rọ̀ sókè, wọ́n ti ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ìyà àti ìṣẹ́ pẹ̀lú òṣì tó ń lọ ní Nàìjíríà tó tó wáá so ìnira àti ọ̀wọ́n gógó mọ́ ìdí, wọn ló ti ń kọjá àfaradà o, àti wípé kí Tinubu kó tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ wàhálà àti rògbòdìyàn tó gba orílẹ̀-èdè Nàìjíríà yìí kan. Nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ àjọ tó ń ṣàkóso mùsùlùmí lórílẹ̀-èdè Nàìjíríà, èyí tí Sultan ìlú Sokoto tó jẹ́ alága wọn, nínú àtẹ̀jáde tó fi síta nípasẹ̀ igbákejì akọ̀wé ẹgbẹ́, ìyẹn ọ̀jọ̀gbọ́n Salisu Shehu, ni wọ́n ti jẹ́ kó di mọ̀ o wípé tí àwọn ọmọ Nàìjíríà ń dojúkọ lásìkò yìí, pàápàá nípa ibi àti ìnira, wọn ló kọjá bẹ́ẹ̀ o, àti pé àsìkò tó kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ṣíjú àánú wo àwọn ọmọ Nàìjíríà, gbogbo nǹkan tó bá lè ṣe ní kíákíá tí kò ní pẹ́ kò pẹ́ ìní kó tètè ṣe láti lè jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà káti ẹ̀ máa rí oúnjẹ jẹ bí ò tẹ̀ ju ẹ̀ẹ̀mejì ní ojúmọ́ lọ. Àwọn ẹgbẹ́ tó ń ṣàkóso ẹ̀sìn Islam ní Nàìjíríà, wọ́n tún wá bá àwọn aráàlú Maiduguri ní ìpínlẹ̀ Borno, wọ́n mà tún bá wọn kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ṣẹlẹ̀ níbẹ̀ nínú ọ̀sẹ̀ tó kọjá yìí, níbi tí òbítíbitì àwọn dúkìá tí yóò lé ní òbítíbitì bílíọ̀nù náírà níbi tí wọ́n ti ṣòfò dànù. Èyí nìkan kọ́ o, níbi tí àwọn ẹ̀mí àwọn èèyàn tó pọ̀ rẹpẹtẹ tó sì tún ti ṣòfò náà, tó sì jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló ti di aláìnílé lórí ní ìlú Maiduguri ní ìpínlẹ̀ Borno. Eléyìí ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ Islam ní Nàìjíríà iná fàtẹ̀jáde síta sí, tí wọ́n sì kìlọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ìnira ibi ọ̀wọ́n gógó tó gba Nàìjíríà, nítorí pé ó ti wá dójú ẹ̀ báyìí.